Africa Content TV. Ọmọ àfá ló jẹ́ àfá. Sọlá ti gbọ́ kí àdúrà ẹ̀ máa gbà ọ́. Kún fẹ́rẹ̀ kún. Ọlọ́run ló fi fún ẹ bàbá Sọlá ti. Kò ní bàjẹ́ ọlọ́run àbí ẹ̀ ṣe. Àdúrà yẹn ti gbà ọ́. Wàyà àbí àwọn sọ́dún ní. Authentic, Allah Wabayo. Wàyà àbí àwọn sọ́dún ní. Wàtásí àmásísá. Bìkáyí Rasulullah. Wàkúzà kàṣà àyíṣà. Authentic. Mo para ti ẹ mo fi kí wọn bọ̀ ọ́ mo fi káwọn àmà ọ́. Ọmọ àfá ló jẹ́ àfá. Sọlá ti gbọ́ kí àdúrà ẹ̀ máa gbà ọ́. Kún fẹ́rẹ̀ kún. Ọlọ́run ló fi fún ẹ bàbá Sọlá ti. Kò ní bàjẹ́ ọlọ́run àbí ẹ̀ ṣe. Àdúrà yẹn ti gbà ọ́. Wàyà àbí àwọn sọ́dún ní. Authentic, Allah Wabayo. Wàyà àbí àwọn sọ́dún ní. Wàtásí àmásísá. Bìkáyí Rasulullah. Wàkúzà kàṣà àyíṣà. Authentic. Mo para ti ẹ mo fi kí wọn bọ̀ ọ́ mo fi káwọn